Sinimá tuntun tá a ní láti wò òun la pàkọ́lé rẹ̀ ní Orí Adé 2. Àwọn àgbààgbà òṣèré ló kópa nínú sinimá yìí. Sinimá yìí dá lórí arábìnrin kan tó jẹ́ adelé ní ìlú kan tí ó sì jẹ́ alágbára obìnrin débi wípé gbogbo àwọn ọkùnrin tó ń gbìyànjú àti jẹ ọba ni ó ń ṣekú pa torí wípé kò ṣetán láti fi orí àpèrè lẹ̀. Ṣùgbọ́n ṣá, ó ní Ṣàngó kan tí ó gbójúlé tí ó fẹ̀yìntì. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ni ìjà bẹ́lẹ̀ láàrin arábìnrin adelé yìí àti bàbá Ṣàngó yìí nítorí wípé ó ti wùn bàbá Ṣàngó yìí kí ẹlòmíì jẹ ọba tí adelé ò sì fẹ́ gbà fún. Ṣùgbọ́n ṣá, bàbá Ṣàngó yìí ní ọmọkùnrin kan tó jẹ́ wípé ó ń tẹ̀lé bàṣubàṣu tí ó sì ń fi ipá bá àwọn obìnrin inú ìlú lò pọ̀. Báyìí ni ó ṣe gbìyànjú àti fipá bá ọmọbìnrin kan lò pọ̀ tó jẹ́ ìyàwó àfẹ́sọ́nà fún ọmọ adelé. Ibí yìí ni ìjà ti bẹ́lẹ̀ tí sinimá náà sì parí. Àmọ́ ṣá, nǹkan tí à ń retí nínú apá keje sinimá yìí ni wípé kí ló gbẹ̀yìn arábìnrin adelé yìí àti bàbá Ṣàngó yìí, àti wípé ọmọ bàbá Ṣàngó tó ń fi ipá bá àwọn ọmọbìnrin inú ìlú yìí lò pọ̀, kí ni ohun tó gbẹ̀yìn òun náà? Ẹ ní láti wo sinimá yìí kí apá kejì tó jáde. Orí Adé 2 làkọ́lé rẹ̀. Ẹ ṣé. Fún àwa tí àìtí subscribe sí orí ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe sí orí ìkànnì yìí, ìkànnì Speechbox Tele. Ẹ ṣé.